ọjọ́ Thursday 20 oṣù kejì ọdún 2025 ni ìròyìn gba ojú òpó àwọn ìwé ìròyìn ilẹ̀ wa kan nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìwé kan eléyìí tí ààrẹ ológun tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn ọ̀gágun Ibrahim Badamasi Babangida kọ tó pe orúkọ rẹ̀ ní A Journey in Service ìrìnàjò nínú iṣẹ́. Wọ́n ṣe ìfilọ́lẹ̀ yìí ní ìlú Àbújá lọ́jọ́ yìí gan-an náà ni. Ńbẹ́ mọ̀ pé níbi tí wọ́n bá ti ń ṣe irú nǹkan báyìí pàápàá jùlọ ìfilọ́lẹ̀ ìwé ẹnìkan ni yóò ṣe àtúpalẹ̀ gbogbo nǹkan tó wà nínú ìwé náà fún àwọn tó péjú pésẹ̀ síbẹ̀. Ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí ló sì ṣe àtúpalẹ̀ náà. Ibẹ̀ náà sì ni ìfihàn eléyìí tó milẹ̀ tìtì ọ̀hún ti jáde sí gbòòrò ayé. Nínú ìwé ọ̀hún ni ọ̀gágun Ibrahim Babangida ti fi léde bí ìgbà tí èèyàn ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ pé ètò ìdìbò ààrẹ tó wáyé lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún 1993 ìyẹn June 12, 1993 eléyìí tí ìṣàkóso rẹ̀ nígbà náà wọ́gilé tí wọ́n ní inconclusive ni ló ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé olóyè Moshood Kashimawo Abiola tó díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ló jáwé olúborí tó sì wọlé lóòótọ́ o. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé MKO Abiola ní gbogbo àmúyẹ pátápátá tó tó lábẹ́ òfin láti di ààrẹ tó sì yege. Bákan náà ló ṣàlàyé ìdí tó fi wọ́gi lé ètò ìdìbò náà gẹ́gẹ́ bí ìpèníjà tó lágbára jùlọ nínú ìgbésí ayé òun. As the leader of the military administration, I accept full responsibility for all decisions taken under my watch. And June 12 happened under my watch. Mistakes, oversights, and missteps happened in quick succession. But I say in my book, in all matters we acted in the supreme national interest so that Nigeria could survive. Our nation's march to democracy was interrupted, a fact that I deeply regret, but Nigeria survived, and democracy is still alive, a testament to our resilience and commitment to progress. Ó ní gbogbo ìgbà tóun bá ti ń rántí báyìí ló máa ń dá ọgbẹ́ ọkàn fún òun ṣùgbọ́n ó já ìdùnnú òun nígbà tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyẹn Muhammadu Buhari fi àmì ẹ̀yẹ dá MKO Abiola lọ́lá láti fi ṣàfihàn ìjáwé olúborí rẹ̀. Àmì ẹ̀yẹ Grand Commander of the Federal Republic GCFR tó jẹ́ àmì ẹ̀yẹ tó ga jùlọ tí wọ́n fún àwọn ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n fún un lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó tẹnumọ́ pé eléyìí gan ló jẹ́ ìbàlẹ̀ ọkàn fún òun. Àkàìmọye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń fi ojú ìwòye wọn hàn lórí àṣírí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tó wa ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn gidigidi ni tí kì í sì ṣe kékeré rárá. Ohun kan pàtàkì nípa ètò ìdìbò June 12 ọdún 1993 ni pé ètò ìdìbò ọ̀hún ló yanrantí jùlọ nínú gbogbo ètò ìdìbò tó ti ń wáyé ní Nàìjíríà. Nínú ìwé ọ̀hún tí IBB pè ní A Journey in Service tó kọ jáde gẹ́gẹ́ bí ìtàn ìgbésí ayé tiẹ̀ gangan eléyìí tí olóyìnbó ń pè ní autobiography. Ó ní nígbà tóun wò fín tóun sì ṣe àgbéyẹ̀wò àwọn èsì ìdánwò ọ̀hún òun rí i dájú pé MKO Abiola ló wọlé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé náà. Ó ní ibùdó 150 ìyẹn 110 ló wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà tó sì dájú pé MKO Abiola pegedé ní agbọn méjì tó ṣe pàtàkì jùlọ láti di ààrẹ. Òun ló ní ìbò tó pọ̀ jùlọ pẹ̀lú ìbò mílíọ̀nù 8 ó lé ní ẹgbẹ̀rún 128 àti okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ìyẹn 8,128,720 votes lẹ́yìn tó fi ń léwájú akẹgbẹ́ rẹ̀ ìyẹn Bashir Uthman Tofa láti inú ẹgbẹ́ òṣèlú National Republican Convention NRC tóun ní ìbò mílíọ̀nù 5 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà òjìlélẹ́gbẹ̀rin-lé-8 àti òjìlénígba ó lé 7 ìyẹn 5,848,247 votes. Ẹ̀kejì ni pé ó kó lé ní ìdá kan nínú mẹ́ta nínú gbogbo ìpínlẹ̀ 28 tó fi mọ́ ìlú Àbújá tí ètò ìdìbò ti wáyé nígbà náà gẹ́gẹ́ bí IBB ìyẹn Ibrahim Badamasi Babangida ṣe kọ nínú ìwé rẹ̀. Ó ní nígbà tí akọ̀wé igbákejì òun kéde pé ètò ìdìbò ọ̀hún ti di wíwọ́gilé ìpínlẹ̀ Katsina lòun wà nígbà náà tóun kò sì mọ nǹkan kan nípa ẹ̀. Ó fi kún pé nígbà tó yá lòun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tako ètò ìdìbò June 12 tó ń ṣẹlẹ̀ nígbà náà ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ológun nígbà náà ìyẹn Sani Abacha ló ń ṣe agbátẹrù ẹ̀ tó sì wà nídìí ẹ̀. Nígbà tó sọ̀rọ̀ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé náà Babangida fúnra ẹ̀ ṣàpèjúwe wíwọ́gilé ètò ìdìbò náà gẹ́gẹ́ bí ìjàmbá nínú ìtàn orílẹ̀-èdè yìí tóun kábàámọ̀ rẹ̀. Ó ní gẹ́gẹ́ bí olórí ìjọba ológun nígbà náà òun gba gbogbo ẹ̀bi tó bá ti bẹ̀ jáde torí lábẹ́ ìṣàkóso òun ni. Ó ní bí òun ṣe ṣàkọsílẹ̀ rẹ̀ nínú ìwé náà àwọn ṣe bẹ́ẹ̀ nítorí kí orílẹ̀-èdè Nàìjíríà lè dúró ni.
ó ní ìṣẹ̀lẹ̀ tó wáyé ọ̀hún jẹ́ èyí tí òun kábàámọ̀ ẹ̀ torí adínàgbà òkú ló jẹ́ fún ètò ìṣèlú àwarawa láti jọba nígbà náà, ṣùgbọ́n ó tún jẹ́ dídùnnú òun pé ó ti padà jọba tó sì ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa báyìí. Wàyí o, kò dín ní bílíọ̀nù mẹ́tàdínlógún náírà ìyẹn 17.5 billion naira tí wọ́n kó jọ lọ́jọ́ náà láti kọ́ ìyàrá ìkàwé ìyẹn presidential library lórúkọ Ibrahim Babangida IBB. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí olùdíje dupò ààrẹ nínú ètò ìdìbò ọdún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress ìyẹn Ọmọyẹlé Sowore sọ nígbà tó ń kópa lórí ètò kan lórí ìkànnì agbóhùnsáfẹ́fẹ́ kan. Nigeria is so backwards that justice is so delayed that people's lives are ruined. The economy of this country was destroyed. The future of this country was suspended in 1993 by Babangida. And for him to come back 32 years later to slap the Nigerian people in the face, across the face, with a book launch and a launch for his presidential library, which raised over 17 billion in 3 hours, instead of rotting in jail. IBB has never told the truth in his life. I'm not surprised that he has continued to engage in falsehood. The Yorubas have a common saying that when a criminal wants to lie, he will say that his witness has died. And that is what IBB did exactly with mentioning that picture. Èyí gan ni yóò gbé wa lọ síbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún 1993 pàápàá jùlọ ètò ìdìbò June 12, 1993 àtàwọn dàrúdàpọ̀ tó wáyé lẹ́yìn ẹ̀ tó fi mọ́ ẹkún, ìpayín keke àti ọgbẹ́ ọkàn tí wíwọ́gilé tí wọ́n wọ́gilé sí ìdìbò náà dá sílẹ̀ kó sì lè máa jẹ́ mánigbàgbé lọ́kàn àwọn ògówẹ́rẹ́ òní torí ẹ̀kọ́ ìtàn ìyẹn history ti di ohun ìgbàgbé láwọn ilé ẹ̀kọ́ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ ló ń ṣíwájú ijó bẹ́ẹ̀ sì ni ìlú ló ń ṣíwájú ọ̀tẹ̀. Kó tó di pé ètò ìdìbò ààrẹ June 12, 1993 wáyé ní ààrẹ ológun nígbà náà ìyẹn ọ̀gágun Ibrahim Badamasi Babangida IBB ti fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ wípé ní kété tí ètò ìdìbò bá ti wáyé lòun yóò gbé ìjọba sílẹ̀ fún ẹni tó bá jáwé olúborí léyìí tó fi olóògbé MKO Abiola gan fúnra ẹ̀ lọ́kàn balẹ̀. And how otherwise occupied I have been all my life. Knowing fully well the misfortune of other distinguished Nigerians in the recent past, I made the wildest possible consultation and sought assurances that I would not be chasing shadows. These assurances were given, in some cases from the highest level of government. I consulted the president himself, and he gave the assurance himself that this time around he was serious. Ẹni ẹ̀wá kọ́rọ̀ lè yá. Ọjọ́ kejìlá oṣù kẹfà June 12, 1993 ètò ìdìbò ààrẹ wáyé láàrin bọ̀wọ̀kìnní gbajúgbajà oníṣòwò ọmọ Yorùbá ni olóyè Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá MKO tó jẹ́ ọmọ oyè lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP tí í ṣe ẹgbẹ́ ẹlẹ́ṣin àti Bashiru Usman Tofa láti ní ẹgbẹ́ òṣèlú National Republican Convention NRC tí í ṣe ẹgbẹ́ ẹlẹ́yẹ. Àkàìmọye omilẹ́ngbẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn tí wọ́n nífẹ̀ẹ́ olóògbé MKO Abíọ́lá léyìí tó mú jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún ṣùgbọ́n tí ìṣàkóso Babangida kọ̀ láti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà. Lẹ́yìn ọdún kan tí ètò ìdìbò ti wáyé tẹ́kọ̀ọ́ òsì ṣojú mímu ni olóògbé MKO Abíọ́lá bọ́ síta tó sì kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. Èyí gan ló sì fà á tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un. Lọ́jọ́ tí wọ́n lọ mú olóògbé MKO Abíọ́lá nílé ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn iléeṣẹ́ BBC. Ẹ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ wọn. What is happening at your house? Are you being arrested? I'm being arrested. I'm just going out now with the police. Hello? There's a large crowd here, and I was being escorted out to detention by singing the national anthem. Why are they arresting you? They are arresting me on an allegation of felony, namely treason or something like that. They're not doing anything, they're just taking me away. Please let me go. I'm delaying them. And so where are you now? Are you in your car? I'm in my car now. Is it police who are with you in your car, or are they escorted? Yes, the commissioner of police is in the car with me, and my senior wife is in the car with me. Why are they letting you talk on the phone to the BBC while they're in the middle of arresting you? They have come to arrest me, not to arrest my mouth. You sound very cheerful about it, Chief Abiola. Of course.
You know, it is all part of democracy here. And you're happy to go to the police and await whatever charges they're going to file against you? I'm not in any way disturbed by it. Any sacrifice is in order. If it will bring democracy, peace and prosperity to Nigeria. Is it possible to talk to the Commissioner of Police who's with you in the car? I don't know if the Commissioner of Police is authorized to talk. He cannot talk to the press. What is your advice now to your supporters, many of whom we heard a moment ago? Well, I told them before I left home to just stay calm. It is very, very important that they stay calm. So you're appealing for calm, you don't want them to take any direct action in your support? No. You still say you're the president of Nigeria, but it's not much good if you're going to be in jail. Well, Mandela was in jail for 27 years. Kenyatta was in jail. I suppose that is one of the qualifications you need in this part of the world. Don't worry yourself, my friend.